olè kì í fi kóyàn lẹ́rù lọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbìyànjú ààbò eléyìí. A lè ṣe sí ilé iṣẹ́ wa, a lè ṣe sínú ilé wa, a lè ṣe síbi ìtajà wa, kò disturb ọjà wa. Torí àwọn kan wà tó jẹ́ ààbò olè tó máa ń disturb ọjà tá a bá ṣe sí shop. Bẹ́ẹ̀ ni mo wí fún wa, bí tá a bá ṣe sí shop, ó máa ń disturb ọjà. Wọ́n ilé kò disturb ọjà, kò ṣe kankan. Ẹ jẹ́ ká lọ ra kóńjó. Nǹkan tá a bá ń pè ní kóńjó nìyí. Òun ní sáìsì wọn dání tó wa pẹ̀lú nǹkan tá a fẹ́ ṣe. Ó ní ọmọ rí, àárà lọ́dọ̀ àwọn elékùlẹ́jà òun ní kóńjó. Ẹ jẹ́ ká wá lọ wá èkùrọ́ ojú ọ̀nà. Kí ni nǹkan tá a ń pè lékùrọ́ ojú ọ̀nà torí àwọn oníbèrè ẹ jọ̀ọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn question là ń gbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè là ń gbà lórí tí àwọn question tí ò yẹ kéèyàn máa béèrè. A ní inú àgádágodo tí mo sọ, a ní ká lo áyán àti alákàn. Àwọn kan ṣe ń béèrè bó ṣe gbígbẹ ni àbí tútù. Kò ní ìdìbò ṣe ń béèrè sí tí mi ò ti dárúkọ ìkan. Ẹ ti mọ̀ pé ẹni wọ̀n ni tí mo ní áyán tó pé, alákàn tó pé. Ẹ ti mọ̀ pé ìbàjẹ́ gbígbẹ, ìbàjẹ́ tútù, kó ṣáà ti pé áyán la áyán jẹ́, alákàn la alákàn jẹ́. So èkùrọ́ ojú ọ̀nà, òun lè kùrọ́ ojú ọ̀nà tá a bá mọ̀ pé ẹsẹ̀ ń tọ̀ dáadáa, tá a mọ̀ pé àwọn èèyàn ń gbabẹ̀ dáadáa, àwọn wo ilẹ̀ ẹbẹ̀ èkùrọ́ tá a bá rí nílẹ̀ ẹbẹ̀, òun là á mú. Bẹ́ẹ̀ ni ẹnu lẹsẹ̀ fi ń pọ̀ èkùrọ́ ojú ọ̀nà. O lè onídàájà kó gbé mi onímí. A wá mú èkùrọ́ ojú ọ̀nà yẹn, a wá fi sínú kóńjó yìí, a fi sínú ẹ̀. A wá lọ wá ìgbẹ́ orí àtàn tá a mẹ́ni tó yà. Ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ tútù, bàbá ṣe fẹ́ ni. A wá bu ìgbẹ́ orí àtàn yẹn, a wá bu sórí èkùrọ́ yẹn, a wá fọmọ orí kóńjó yẹn, a wá fi dé padà. A wá wé lóhùn dúdú àtòwó funfun. A wé ara ẹ̀ kọ́mọ yẹn bàbá ṣí, kì í ṣe dandan ni pé ká wo gbogbo ara ẹ̀ pátápátá. A wá lọ sókọ́. A lè sókọ́ sínú ilé, a lè fi sórí àjà, a lè sókọ́ sí shop, a lè sókọ́ sí anywhere. Kò síbi tá a bá sókọ́ sí, kò só lè tán bí dá atáráyè wọbẹ̀. Bẹ́ẹ̀ ni mo wí fún wa, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò. Ó dájú púpọ̀. Ó 7 31 83 45 83. Òun nọ́mbà mi ò ní nọ́mbà méjì o, àdúrà wa gbà. Orúkọ tèmi Lẹru Àgùntàn, ọmọ bíbí inú Ọ̀rúnmìlà.